ولم يكن له ولي الذل تكبيرا سبحان الله والحمد لله لا إله إلا الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Olúwa afọ́pẹ́ fún ẹrù. Ìjókòó wa lọ́sàn-án yìí today is on the 17th February 2022. A wà ní inú ilé bọ́dà wa Lukman Yomi Fábíyì wọn àti ìyàwó ẹ̀. Eléyìí tí Olúwa ṣe orí ńlá fún wọn lórí wípé àbàwọn dúpẹ́ orí ọmọ tuntun tọ́lọ́ fún wọn. Abẹ́bẹ̀rẹ̀ ìjókòó náà rèé o. Gbogbo tá a bá ṣe bílí ni ọlọ́njà pàdé àná ọlọ́run. Olúwàjà bá àná ọlọ́run bá pàdé. Ọlọ́njà bá àná ọlọ́run pàdé. Ayọ̀ àti ìdùnnú ló wọnú ìdílé yìí wọ́n padà sọ́jú ìbànújẹ́ o. Ọlọ́dà ilá ìlànà Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Adapẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Orí ọpẹ́ lọ́lọ́run ṣe fún wa orúkọ dà. Orí ọpẹ́ tí Olúwa ṣe fún wa léde. Ọlọ́run wo adúpẹ́ púpọ̀. Alhamdulillah. Lẹ́yìn ìgbà tí a ṣe open prayer, we are moving to the next item. Qira'atul Quran. Gẹ́gẹ́ bí ìjókòó Mùsùlùmí, aláti yọ àyọkà nínú Al-Quran. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àfúrábalẹ̀ dáadáa. Mo mọ̀ pé Christian ló wà láàrin wa. Ṣùgbọ́n ẹ jẹ́ àpọ́nrọ̀ lọ́wọ́ àgbáyé. Gbogbo tó bá jẹ́ tọ́lọ́ ẹ jẹ́ àpọ́nlé. Wọ́n á ka Al-Quran fún wa sí. Tó bá dẹ̀ ka Quran lọ́wọ́ wọn kì í rojọ́ o. Ìyẹn máa ń farabalẹ̀ o máa gbọ́ ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم. Allahu Akbar. Ẹ jẹ́ bọ́lá tóbi lẹ́ẹ̀kan náà. Òdodo ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti ka àyọkà fún wa nínú Al-Quran. Báyìí á lọ síbi àìtẹ̀mẹ̀lẹ̀ kẹta. Gbogbo bàbáṣe programu bí márùn péré náà ni méjì ti lọ bẹ gbogbo mẹ́ta. Ẹlẹ́kẹta òní ọpẹ́ kí a bá gbọ́dọ̀ wà dúpẹ́ fọ́nà. Ẹ̀yin náà kó kíní wá rí ṣe ẹ̀yin ní ọ̀sán sísè. Tó Adi inshallah bẹ́ẹ̀ jìdí sókò ẹ̀kọ́ tó bá yọ ní fábí.
mo sọ níbẹ̀rẹ̀ pé kí ló dé tí kámẹ́rà pọ̀ jù àwọn tí ò náwó lọ́wọ́ yìí. kámẹ́rà ṣe ok iṣẹ́ kámẹ́rà ló ń ṣe ló fà ti kámẹ́rà fi pọ̀ tó báyìí wọ́n gbé kí ló dáhùn kámẹ́rà kan rí. ó lágbára o ọ̀gá náà tún wà lẹ́yìn ọlọ́run kò wáyé. tó Lukman Yomi bá bí yìí orí ńlá lọ́lọ́run ṣe fún ẹ lẹ́nìí láìjọ́ tó ti ń báyé rẹ̀ bọ̀ bí ẹ bá ń balẹ̀ ayé bọ̀ tí o bá ti bímọ mọ̀mọ́ àtàfi dúníyà padà ìsàlẹ̀ olùwọ́ládó ìkọ́ta àìsàn ẹni bá wálé ayé tí o bá ti bímọ ìjọ tó bá ti kú lóko rẹ̀ parẹ́ bí ẹ bá wálé ayé tí o bá bímọ orí ńlá ni kéèyàn bímọ láyé o Yorùbá wa mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ wọn ní oore olówó òrìra kódà ẹni tó bá wà ní ọkọ ọdún kí years tí o bá bímọ yóò máa jẹ́ bàtúndà fún kí ló mú wa táwọn sọ pé àlọ́ àdọ́tì ọmọ èèyàn fẹ́ kó àkóró ni ó náà mo fẹ́ lọ rẹ́ǹtì ọmọ mo fẹ́ lọ gba ọmọ nínú ẹ̀mí ẹ̀ yóò máa jẹ́ bàtúndà fún pé mo dẹ̀ wọlé ayé mi ò bímọ ọmọ tó táwọn èèyàn ń fowó rẹ̀ pè mí yìí mo rẹ́ǹtì ẹ̀ ni àmọ́ yóò tún máa dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan abáwọ̀ dúpẹ́ bọ́ lọ́wọ́ bá láì tó ti bá yẹrẹ bọ irú yìí yóò ṣẹlẹ̀ sí orí àkọ́kọ́ ni o ti pọn tẹ́lẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ lórí ẹlẹ́kẹ̀ẹ́jì àjókòó báyìí jọ̀tà ẹ̀rọ kan abẹ́jókòó báyìí náà ẹjókòó àwọn àrùn pálá kọ̀ọ̀kan ló kọ́ bí o ti wá secondary school o ti wá secondary school o ti ń da orúkọ bọ̀ ti pẹ́ o kí ló bẹ o lè ta stop o tún wá bẹ̀rẹ̀ o da àsìkò tó bẹ̀rẹ̀ yọ lọ́hùn ṣe láyọ̀ fún ẹ. abẹ́ dúpẹ́ o èmi náà wá kọ́ bí rẹ̀ rí òtẹ́lẹ̀ yìí náà àdúgbò fọlọ́wọ́ bá èyí tẹ́ ṣe dáwọ́ kọ́ dàwọ́ sí mbẹ́ ọ̀tá wa bí eléyìí àtàkọ́kọ́ àtẹlẹ́yìí àti èyí tí ó tún wá òní masare o. Àmín ya Allah. ẹ bá sàmì àdúrà dáadáa. Àmín ya Allah. Mùsùlùmí ni ẹ tẹ́lẹ̀ torí òdodo ọ̀rọ̀ la gbẹ́gí kámẹ́rà gbélé jẹ́kí bẹ́ẹ̀ náà ní ẹ̀sọ́ yìí mùsùlùmí ni ẹ tẹ́lẹ̀ ó yá o tútọ̀ pọ̀ bẹ́ẹ̀ máa ṣe kírísítẹ́nì wàdà wà lẹ́dá kẹ́nu ẹ̀ o wá ṣe fíìmù bí o wá ti fíìmù bí o létà ló tún pè mí pé bàbá mo ti tún padà Ọlọ́run mo ti wá padà yìí àwọn òkè criticize o bá jẹ́ mùsùlùmí jẹ́ àmọ́ kí mùsùlùmí ni o tó bá jẹ́ kírísítẹ́nì wọ́n á ṣe kírísítẹ́nì yẹn kò sẹ́ni tó fọ́ọ̀sì yẹn èyí tó burú jù ni òun ṣe léyìí òun ṣe tọ̀hún abínísì ti jẹ́ àmọ́ kí mùsùlùmí ni olùdó àwa torí oríṣiríṣi question àwọn èèyàn wọn máa béèrè pé ṣé mùsùlùmí ni àbí kí n ṣe mùsùlùmí ni kódà Lukman ní orúkọ ẹ̀ kọ́lọ̀ wa bá fẹ́ sí rọlọ́rùn. Àmín ya Allah. kọ́lọ̀ bá fẹ́ sí rọlọ́rùn. Àmín ya Allah. bó bá jẹ́ mùsùlùmí àmì dáàbí mùsùlùmí la ó gbọ́dọ̀ máa kírun o mùsùlùmí gbọ́dọ̀ máa kírun tìye ń láti máa kírun wáyé kí mùsùlùmí ni ẹ bó fẹ́ ṣe o gbọ́dọ̀ máa kí Ọlọ́run àdàbà mi ṣe nírọ̀rùn fún ẹ. Àmín ya Allah. Ọlọ́run àdàbà mi ṣe nírọ̀rùn fún ẹ. Àmín ya Allah. Ọlọ́run àdàbà mi ṣe nírọ̀rùn fún ẹ. Àmín ya Allah. tó àwọn abẹ dúpẹ́ ní àmì ìlànà. Ni'amul ilahi ala al-ibadi kathiratun wa ajalluhunna najabatul awlad. Yọ̀bí bá bí orí tọ́lọ̀ máa ṣe fún yàrá yìí pọ̀. Ẹ bá mi kí ni kọ́ máa rí yìí dáadáa yá mi. Ni'amul ilahi. Èyí tẹ̀mí kọ́ máa rí wọlé jù. Ẹ bá wọn wá bòrò kí ni kẹ́mi kọ́ máa rí. Ala al-ibadi kathiratun. Yọ̀bí bá bí orí tọ́lọ̀ máa ṣe fún yàrá yìí pọ̀. Yá wa Tóyìn Afọláyàn mo kí yín pọ̀. Abiyamọ lẹ́yìn. Ẹ̀yin tí ń ṣàbíyamọ bọ̀ ti pẹ́.
bàbá tó bí mi wà náà fà yín lébùté mẹ́ta lọ́dún náà lọ tẹ́nà ọ̀wẹ́ mi wà ọlọ́run ti ṣe iná bí amábọ̀ ti pẹ́ gbogbo àwọn ọmọ yín ẹ̀ ọ̀sàárẹ̀ wọn. آمين يا الله. wọn sì ní jẹ́ ìbànújẹ́ fún yín. آمين يا àti الله. gbogbo àwọn abiyamọ tá a wà ní. آمين يا الله. ní amú ìlà نعم الإله bàbá mi yìí orí tọ́lọ̀ ọmọ ṣe fún yàrá yìí pọ̀ inú orí ni kéèyàn kọ́lé. على العباد كثيرة. nínú orí òní kéèyàn ní mọ́tò. على العباد كثيرة. nínú orí òní kéèyàn ní fẹsẹ̀ àlú ìbò ẹlòmíì lè má kà fún orí o kí náà ṣe ń lo ìbò yẹn darí kí náà ṣe ń lo ìbò orí ni o ìlú ìbò tí o kà fún yẹn o mọ iye dúkìá tẹlòmíì ta lórí fún Amẹ́ríkà visa lásán tí wọ́n lè fún. على العباد كثيرة. kéèyàn máa lọ Amẹ́ríkà kó máa lọ London orí ni. وأجلهن. mọ́rátì tó bá gbàgbé mo ṣe kẹsẹ̀tì kan lẹ́tọ̀ kan ní London gbígbàdúrà èmi àti ẹ̀lájọ́ ṣe that was 2012 èmi àti ẹ̀ lájọ́ ṣe ní London láti jọ ṣe èmi àti ẹ̀.